Gradually, we are progressing in the journey of 2020. Ope loya baba, ope loya ọba tó dá wá sí ìdí òkú, ope loya baba, Eke hallelujah. À ń tẹ̀síwájú nínú ìsìn tí òwúrọ̀ yìí nígbà tí a kọ nínú ìwé ìyìnrere ti ìjọ Apostolic ti Kristi, orin ìkẹtàdínláàádọ́rin, hymn 67. Èmi ó máa kọrin àánú Olúwa láéláé. Èmi ó yìn Olúwa fún ìfẹ́ rẹ̀, awẹ̀ mi nínú ẹ̀jẹ̀ olùràpadà. Ẹ̀jẹ̀ náà tó ń ṣàn níbi àgbélébù, awẹ̀ mi nínú ẹ̀jẹ̀ olùràpadà. Ògo, ògo fún ọ̀dọ́ àgùntàn, ó gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó sọ mí di mímọ́.
Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run wa dúpẹ́ ní ọwọ́ yín, a gbé orúkọ yín ga. Ọ̀rẹ́ sọ fún wa wípé ìbá má jẹ́ pé Olúwa tí ó wà nípa ti Ísírẹ́lì, kẹ́ni kí Ísírẹ́lì kí ó máa wí ní ìsinsìnyí. Àwọn agbéraga omi ìbá ti gbé Ísírẹ́lì mì, ṣùgbọ́n nítorí pé ẹ̀yin Ọlọ́run wà pẹ̀lú wọn, ààbò yín dájú lórí wọn. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run wa wípé láti bẹ̀rẹ̀ ọdún yìí, láti bẹ̀rẹ̀ làásìgbò orílẹ̀-èdè àgbáyé yìí, ẹ wà pẹ̀lú wa bí ẹnìkọ̀ọ̀kan, ẹ wà pẹ̀lú wa bí ìdílé, ẹ wà pẹ̀lú wa bí ìjọ Ọlọ́run, ẹ wà pẹ̀lú wa bí ará àti ọ̀rẹ́ níbi gbogbo. Ẹ dáàbò yín bò wá, ẹ tọ́jú wa nípa jíjẹ àti mímu, ẹ jẹ́ ìwòsàn wa, ẹ jẹ́ ìmúláradá, ẹ jẹ́ ìṣẹ́gun fún wa. A dúpẹ́ pé ẹ tún dá wa sí láti rí Sunday kejì nínú oṣù keje ti ọdún yìí. A sì gbé orúkọ yín ga wípé títí dé òpin ìrìn àjò náà ẹ ò ní fi wá sílẹ̀, ẹ ò ní kọ̀ wá sílẹ̀. Àwa náà ni yóò rí òpin, àwa ni yóò sì kọrin ọpẹ́ sí yín. Ọlọ́run tí ọpẹ́ yẹ, Olúwa gba ọpẹ́ wa. Orúkọ Jésù Olùgbàlà gba ẹ̀yẹ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ń jẹ́ ká rí yín nínú ìsìn yìí, Olúwa dáríjì wa. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá, bá ọkàn wa pàdé, sọ wá di alábùkún fún. Ọlọ́run tú ìdè, Olúwa já ìdè, Olúwa wòsàn, Olúwa gbàlà. Lórúkọ Jésù, ààbò yín lórí wa mọ́jọ́ ká kúrò. Ọwọ́ agbára rẹ Olúwa fi dì wá mú dòpin. Jẹ́ ká lè máa yìn ọ́. Olúwa gbọ́ àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àdúrà Olúwa. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ní àbọ̀ òfurufú rẹ, ní ìjọba rẹ, ìfẹ́ jẹ́ ká ṣe ní ayé, wọ́n ti ń ṣe ní ọ̀run, wọn á ní ìjọba lónìí, dáná ṣe wáṣọ, yàtẹ̀yà tó ṣẹ̀wọ̀, wọ́n fún wa sílẹ̀ ìdúró, ọ̀rọ̀ ìrísí, oníjọba ìtìrẹ, agbára ìtìrẹ, olórí ìtìrẹ, àìláì àpò. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ ká yin Kristi lógo. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbẹ́yìnga yìí ló gbà ṣe lọ́ba ní orúkọ Jésù gba ọpẹ́ wa. Olúwa ó ṣe torí kò dára sí wa, Olúwa gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti iná jẹ́ kó ṣètò ọgbà. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù, ẹ má bá wa sọ̀rọ̀. Látòrí ìtẹ́wá, Olúwa bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ náà jẹ́ kó wò wá sàn, jẹ́ kó wò wá yè. A ó máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Hallelujah. Ẹ jẹ́ ká yin Kristi lógo. Ẹ jẹ́ ká jókòó. Let's be seated. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé fún oore ọ̀fẹ́ láti mo nígbà láti dúró níwájú ìmọ̀ We Ọlọ́run are ní àárọ̀. giving God for the privilege to sit, to stand before the people of God this morning. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi nínú Olúwa Appreciate our Father in the tí Lord, wọ́n fún mi lórí ọ̀fẹ́ láti dúró níwájú ìmọ̀ Ọlọ́run. who has given me the privilege to stand before you, children of God, Láti bá yín sọ̀rọ̀ Ọlọ́run. to speak the word of God to you. Mo gbàdúrà lórúkọ Jésù. I pray in the name of Jesus, Àkọ̀tún agbára powers, Ọlọ́run healing powers, yóò gbé wọ̀nyí. the Lord will give unto us. Gbogbo ọkàn tó ń gbọ́ mi nínú ilé pátá. All souls listening to me at home, Mo gbàdúrà lórúkọ Jésù. I pray in the name of Jesus Etí Christ. tí ẹ fi ń gbọ́ ọ̀rọ̀ náà The ears with which you hear the word, kò ní di. we never go there. Ẹ̀mí tí mú ọ̀rọ̀ náà lò tí mo sì ṣe kó wọnú ayé And yín. the Spirit to bring the words of fulfillment and go into your life in Jesus' name. Praise the Lord. Hallelujah. Ní àárọ̀ yìí This morning, ti ṣe Sunday kejì nínú oṣù keje. which is the second Sunday in the month of July, Ohun tí ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá wa sọ. what the Spirit of the Lord laid upon my heart to speak Òun náà ni ọ̀pá Ọlọ́run is the rod of God. kò sí lára wọn. It was not with them. Ọ̀pá Ọlọ́run The rod of God kò sí lára wọn. was not with them. Kí ló mú ọ̀rọ̀ yìí jáde? What brought forth this word? A rí i pé Jóòbù ó ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀. You can see that Job related the word of God, Ó ń ṣàlàyé wípé bí àwọn èdè búburú ṣe ń gbilẹ̀ sí. and he explained how the evildoers continue to dwell in the land, Tí wọ́n ń dàgbà tí wọ́n sì ní agbára. that they grow and have more power, Tí wọ́n sì dògbò. and they become old. Ìdílé wọn ò rí wàhálà. In their household, they never experienced any problem. Àwọn ọmọ wọn wọ́n ń dàgbà. Their children grew. Ọmọ ó ń dàgbà. Their grandchildren grew. Wọ́n ń rí ohun gbogbo tí àwọn bàbá tàbí ìyá wọn tí wọ́n ṣe wọ́n ń rí. They saw what their forefathers did. Ṣé báwo ni àwọn ènìyàn wọ́n dẹ̀ ń gbilẹ̀? And why are these children being more established? Wọ́n tẹ̀ ẹ́ síwájú. They press forward. Ohunkóhun ò ṣe wọ́n. No evil became proclaimed Ilé upon wọn ò them. léwu. Their homes were settled. Wàhálà ò sí fún wọn. There was no problem for them. Ṣùgbọ́n wọ́n sọ nǹkan kan nù. But they lost certain things. Ohun kankan ò sí nínú ayé wọn. There was something that was lost in their lives. Òun náà ní ọ̀pá Ọlọ́run kò sí lára wọn. Was the rod of God was not in Tí a bá ń sọ pé ọ̀pá Ọlọ́run When we talk about the rod of God, èyí tí ò sí lára that wọn. was not with them.
òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run, It refers to the word of God. òun náà ni àdúrà It refers to prayers àti ẹ̀mí mímọ́. and the Holy Spirit. Tí wọ́n bá ní àwọn nǹkan wọ̀nyí, They have all these. bí wọ́n ṣe ń gbilẹ̀, As they establish, wọ́n máa ní ìrònú, they will have thoughts. in wọ́n their máa ní hearts. ìṣíníyè They will have thoughts in their nípa hearts ohun tí wọ́n ṣe ti Ọlọ́run. concerning what belongs to Àwọn God. ènìyàn yìí wọ́n ń gbilẹ̀ Though these people continue Nínú to ara wọn. establish in themselves, kì í ṣe nínú ìfẹ́ Ọlọ́run. not in the love of Christ, Wọ́n ń gbilẹ̀, they grow more. wọ́n ní agbára, They had power. wọ́n ní àṣẹ, They had authority. wọ́n ta gbòǹgbò mọ́lẹ̀, They were deeply rooted. ṣùgbọ́n wọn kò ní ẹ̀mí mímọ́ Ọlọ́run. But they do not have the Holy Spirit. Ọ̀rọ̀ Ọlọ́run ò sí nínú And ayé the word wọn. of God was not in Ohun them. tí ń jẹ́ àdúrà kò tiẹ̀ kà sí. They do not value prayers. Mo wà nínú ìwé Jóò I'm in the book of Job, orí ìkọkànléníogún 21, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹsàn-án. from 7. Ẹsẹ̀ ìkẹsàn-án yẹn gan-an òun náà ni ọ̀rọ̀ yẹn ti jáde. Verse 7 is where the word of God came forth. Ó ní ilé wọn wà láì léwu, bẹ́ẹ̀ ni ọ̀pá iná Ọlọ́run kò sí lára wọn. Praise the Lord. Hallelujah. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀pá, When we talk about the rod, a lè rí ọ̀pá lọ́wọ́ àwọn ọlọ́lá, we can have this with the rich people lọ́wọ́ ọba from the hands of the kings tàbí àwọn ìjòyè. or the chiefs. Kì í ṣerú ọ̀pá báyìí ni à ń sọ̀rọ̀ We nípa are rẹ̀. not referring to such staff. Ọ̀pá tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀, The staff we are referring to ó jẹ́ ọ̀pá ti ẹ̀mí, is the staff of the Spirit èyí tí a lè lò that we can use, tó lè mú wa dúró, that make us to be well èyí tí a lè lò that we can use láti fi dojúkọ ogun Sàtánì àti ọmọ ogun to rẹ̀, wage war against Satan and his èyí tí a lè lò the one that we can use láti ṣẹ́gun àwọn gbogbo ogun tó wà ní àyíká tàbí agbègbè. come against all the problems in our surroundings. Praise the Lord. Hallelujah. A ó rí i pé Jóòbù Observe that Job ó ń sọ ọ̀rọ̀ yìí made this statement láti fi yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn to make many people understand wípé ọ̀pá Ọlọ́run that the rod or the staff of the Lord, tó bá wà ní ara wa, if it's in our body, ó jẹ́ ìtọ́ni, we pave way, ìdarí, we give direction, amọ̀nà, we pave way, ọ̀rọ̀ Ọlọ́run, and it's the word of God ẹ̀mí mímọ́, and the Holy Spirit àdúrà. and prayers. Ó ní àdúrà ní ọ̀pá Kírísítíẹ́nì. That is the rod of Christian, Àdúrà ní ọ̀pá kíni? Ọ̀pá Kírísítíẹ́nì. the staff of Christian. Ìyẹn nípa bí àwọn nǹkan mẹ́ta wọ̀nyí bá sọnù nínú ìgbé ayé ènìyàn. That is, if these three things are not found wanting in the life of Christian, Ohun tí ó bá wù ènìyàn, òun náà ni yóò máa ṣe. man will do whatever pleases him. A máa ṣe ìfẹ́ inú ara He rẹ̀. will do his own self-will. Kò ní ṣe ìfẹ́ Ọlọ́run. He will never do the will of Torí bí God. ènìyàn bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run, Because when man does not yóò máa ṣe ohun tí ara rẹ̀. he will do that of his Bí ẹ̀mí náà Ọlọ́run bá ti sí nínú ayé ènìyàn, If the Spirit of God does not lead man, bí ènìyàn bá ti lè gbàdúrà, if man cannot pray, kò lè wu Ọlọ́run. he will never satisfy God. Hallelujah. Hallelujah. Jóòbù wá ń ṣàlàyé wípé Job explained further. àwọn ènìyàn wọn ń gbilẹ̀, These people continue to Àti àwọn ọmọ wọn. with their children, ṣùgbọ́n ohun kan tó kù wọ́n kù, but one thing they lack òun náà ni ọ̀pá Ọlọ́run. is the staff of God. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, As Christians, onígbàgbọ́ tòótọ́ the real Christians, tí kìí ṣe àfẹnujẹ́ onígbàgbọ́, not the one by mouth, lockdown èyí tó ṣí ẹnìkọ̀ọ̀kan wa mọ́ ilé, the lockdown that has make us all to stay at home ìyẹn ò dí wa lọ́wọ́ does not prevent us láti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run, for us to forget the word of God. ìyẹn ò dí wa lọ́wọ́ That does not disturb us. kí èmi àti ẹ̀yin ká má lè gba àdúrà, For you and I not to pray. ìyẹn ò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ That does not disturb us. ká má lè ṣe ìṣóòru, For us not to have vigil. ìyẹn ò dí wa lọ́wọ́ That does not disturb us. kí ẹ̀mí wọn má gbilẹ̀ nínú ayé wa. The Holy Spirit to be in our lives. Ṣùgbọ́n lónìí, But today, nípasẹ̀ lockdown, because of the lockdown alone, ọ̀pọ̀lọpọ̀ ti sọ ọ̀rọ̀ Ọlọ́run nù, many have lost put the word of God ọ̀pọ̀lọpọ̀ aside. tiẹ̀ náà ní ọ̀rọ̀ Ọlọ́run, Many do not value the word of God any longer. ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ náà ní láti gbàdúrà, Many do not value prayers. ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ náà ní láti kún fún ẹ̀mí mímọ́. Many are forgetting totally about the Holy Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló lè gbé èmi àti ẹ̀yin ró What can make man to stand? nínú àkókò tí a wà yìí This period that we are, láti lè dúró for us to stand firm. ká má bàa bójú wẹ̀yìn, So that we do not look back. ká má bàa ṣẹ̀ Kristi. So as not to deny Christ. Hallelujah. Hallelujah. Tí a bá wòye lónìí, If you observe today, ǹjẹ́ ọ̀pá Ọlọ́run ǹjọ́ ń ṣe àkóso orílẹ̀-èdè mọ́ báyìí? the staff of the
leading the nation today? ǹjẹ́ ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àkóso mọ́? Is the word of God leading today? ǹjẹ́ ń fi àdúrà ṣe ìṣàkóso lónìí? Do we use prayer to lead today? ǹjẹ́ ẹ̀mí mọ́ ọlọ́run ǹjọ́ ń darí lónìí? The Holy Spirit of God leading today? àwọn kan wọ̀nyí ti sọnù. All these have been àwa bára wa nínú wàhálà àti ìdààmú. put ourselves in troubles and tribulations. àwa ń la àwọn ìkòríta tó ní agbára ńlá kọjá. We are going through these difficult periods. coronavirus ó wá dá wàhálà sílẹ̀. COVID-19 has brought forth problems. àti wá ojú ọlọ́run ó wá di ìṣòro fún wa. The face of the Lord has become a problem. torí pé àwọn nǹkan wọ̀nyí ti sọnù nínú ayé wa. All these three have been put aside. ará mi nínú olúwa Brethren, bí a ti wà nínú ilé mi as we at home, kò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ it does not prevent you and láti má máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run great in the word of God. nígbà tó wà àti nígbà tí ó wọ̀. When it is kò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ does not ká má ṣe kú fún ẹ̀mí mímọ́. us not to be filled with kò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ does not prevent ká má lè gba àdúrà. us not to pray. kò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ ká má lè ṣe ìṣòro lé wa. For us not to kò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ does not prevent ká má lè máa wo ojú ọlọ́run àlàyé. us to seek the face of the Lord. èwo ló ń ṣe lọ́wọ́ What báyìí? are you doing right now? ipò wo ló wà báyìí? What position are you? níbo ni lockdown níbo ló gbé ọ dé báyìí? Has lockdown gone unto you? ẹja ronú lé lórí. Let's deliberate upon this. Praise the Lord. Hallelujah. ǹjẹ́ ọ̀pá agbára ẹ̀mí mímọ́ àdúrà ọ̀rọ̀ ọlọ́run ìwà mímọ́ òdodo òtítọ́ ìfẹ́ ìgbàgbọ́ ǹjẹ́ ó sì wà síbẹ̀ nínú ayé rẹ láti ìgbà tí a ti wà nínú ilé báyìí? It is time for faithfulness, holiness, purity, and the rest. Are they all in your life since the beginning of this lockdown? hallelujah. Hallelujah. ẹ jẹ́ ká wo àwọn tí ọ̀pá ọlọ́run tó ti fi sílẹ̀ Let's consider those people that the staff of the Lord has left. nípa àìkò lè kóra ẹni ní ìjánu. For their inability to bridle their tongue. a ó rí i pé Sámsónì You have said that Samson, ọ̀pá ọlọ́run kò sí ní ara rẹ̀ the mọ́. staff of the Lord was no longer with him. nígbà tí ọ̀pá ọlọ́run ti bọ́ ní ara rẹ̀ When the staff of the Lord left him, ó di ẹni yẹ̀yẹ́. he became somebody that was mocked. kò lè rí ojú rere ọlọ́run mọ́. He did not see the good face of the Lord. wàhálà dé ìdààmú dé. Problems arose. a rí i pé ìgbẹ̀yìn rẹ̀ ó wá burú jáì. And so that the end was very bitter nípa ojú kòkòrò because of his conviction. Gíhásì sọ ọ̀pá ọlọ́run ó sọnù. He has lost the staff of the Lord. ọ̀pá ọlọ́run dòkú ní ọwọ́ rẹ̀. The staff of the Lord became dead. torí pé ohun kan mọ́ta yìí ó sọnù nínú ayé rẹ̀. Three things you have mentioned was lost. ojú kòkòrò Covetousness ó mú kó padà sẹ́yìn. made him to go back, ó mú kó bojú wẹ̀yìn. made him to look ó back, mú kó sẹ́ ọlọ́run made alààyè. him to deny Christ. ojú kòkòrò Covetousness, bá ò bá kíyèsára if you are not ní àkókò knockdown tí a wà yìí at this period of ó lockdown, lè mú yàn kúrò nínú ìfẹ́ ọlọ́run alààyè. you make man to leave God. ó lè má mú ènìyàn láti ní àǹfààní láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run. May prevent us from having deliberations in the word. ó lè gba ẹ̀mí mọ́ lọ́wọ́ ènìyàn. May take away the spirit of God. ó lè mú kí a má ní àsìkò láti gbàdúrà. May prevent man to have time for prayers. nípa àìgbọràn Through disobedience, Sọ́ọ̀lù ọba Saul the king, ọ̀pá ọlọ́run bọ́ sọnù lọ́wọ́ ẹ̀. the staff of the Lord got lost from him ó di ìdàkudà. and became something else. ẹ̀mí Sàtánì And the spirit of ó Satan wọnú ayé ẹ̀. came in upon ó him wá di ìdàkudà. and he became something else. ohun ti ayé The things of the ó world wọnú ayé Júdásì. came into the life of Judas Iscariot. wàhálà dé bá ayé rẹ̀. Problems came upon his life. ìfẹ́kùfẹ́ ayé The things the love of òun náà ni Júdásì òun náà ló gbé wọ̀ bí èrù. was what came upon Judas ṣùgbọ́n ọ̀pá ọlọ́run ó kúrò nínú ayé rẹ̀. because the rod of Christ, the staff of God left him. ìgbẹ̀yìn rẹ̀ kò dára. And the end, kí ìgbẹ̀yìn tiwa náà má bàa rí bẹ́ẹ̀. our end, not to be àwọn nǹkan mẹ́ta yìí these three kò things, gbọ́dọ̀ bọ́ sọnù lọ́wọ́ wa not depart nírú from àkókò us. tí a wà yìí. And this period bó of bá bọ́ time, sọnù if it elude us, ọ̀run àpáàdì dúró di ẹnìkọ̀ọ̀kan wa. hell is awaiting. àtẹni tó ń sọ̀rọ̀ And the person talking àtẹni tó ń gbọ́. and the people listening. ìfẹ́kùfẹ́ obìnrin Loss of women ó mú kí Sólómọ́nì made Solomon ó sọ ọ̀pá ọlọ́run nù. to lose their staff. ìgbẹ̀yìn rẹ̀ wá ó di rádaràda. And the end was very sorrowful. ọlọ́run padà lẹ́yìn rẹ̀ The Lord departed from torí pé ó him sọ ọ̀pá rẹ̀. because he lost the staff of the Lord. ìgbéraga Pride ó mú kí Nebukadnezari made King Nebuchadnezzar ó mú kó bá ìjìyà pàdé lọ́wọ́ ọlọ́run alààyè. to suffer in the hands of the ṣùgbọ́n ó Lord. ní orí ọ̀fẹ́. But he had a ó ní great orí ọ̀fẹ́. grace. He had a ọlọ́run tó mú padà sí ipò rẹ̀. The Lord brought him back to his ìgbà yẹn ló wá ní ìṣíníyè That was when pé mo ti ṣẹ̀. he knew that he
òun ti ṣe ọlọ́run àlàyé he has sinned against God. ó ronú jinlẹ̀ He thought deeply. pé mo gbọ́dọ̀ wá ọlọ́run rí And he ought to seek the ó rí orí ọ̀fẹ́ gbà He had that privilege. kí èmi àtẹ̀yìn náà má bàa sọ orí ọ̀fẹ́ For nù. us not to lose the privilege given to us. ọ̀pá ọlọ́run kò yẹ kó sọnù mọ́ wa lọ́wọ́ The staff of the Lord ought not to depart from us. òun ayé ò yẹ kó gbà lọ́wọ́ wa Things of the Lord should not take away the staff of the Lord from us. ìlẹ́kọ̀ọ́ ò yẹ kó gbà lọ́wọ́ wa Our pursuits should not take away. àníyàn kò yẹ kó gbà lọ́wọ́ wa. Anxiety should not take the staff of the Lord from us. Praise the Lord. Hallelujah. àwọn tí ọ̀pọ̀ ọlọ́run wà lára wọn Those that had the staff of the Lord with them. Mósè ọ̀pọ̀ ọlọ́run wà lára Moses rẹ̀ had the staff of the Lord ọlọ́run ó mú kí ó lè ṣàṣeyọrí and he was able to be successful. Joshua Joshua ọ̀pọ̀ ọlọ́run wà ní ara rẹ̀ had the staff of the Lord. Nehemiah Nehemiah, àwọn ebéèrú mẹ́ta the three Hebrews, ọ̀pọ̀ ọlọ́run wà ní ara the wọn staff of the Lord was with them wọ́n ṣe rere. and they were able to do good. Praise the Lord. ní Hallelujah. ìparí At the end, ó ní gbogbo àgbáyé say all the world, à ń la òkun pupa kọjá we are going through the Red Sea, bíi coronavirus such as coronavirus. ṣùgbọ́n ní orúkọ Jésù In the name of Jesus Èmi Christ, àti ẹ̀yin. you and I, a ó làjá. we shall escape through. Tábà wo Psalm 23 verse line 4 Psalm 23 verse 4. mo ní ní tòótọ́ bí mo tilẹ̀ rìn ní àárín àfonífojì I walk through the valley of òjìji the ikú shadow of death. èmi kì yóò bẹ̀rù I ibì fear kan no evil. èmi kì yóò bẹ̀rù ibì kan I fear no evil. nítorí pé ìwọ pa wà pẹ̀lú For mi thou art with me. ọ̀gọ́ rẹ Thy rod àti ọ̀pá rẹ and thy staff ó tù mí nínú comfort me. ìyẹn ni pé ọ̀pá Ọlọ́run That is the rod. kò gbọdọ̀ bọ́ sọnù The rod of God tó bá ti is bọ́ not sọnù found wanting. èmi àti ẹ̀yin a ò sí nínú ti We Kristi are no longer in Christ. mo gbàdúrà ní orúkọ Jésù Pray in the name of Jesus. èmi àti ẹ̀yin You and I, ní àkókò tí a ń lọ àkọjá this yìí time we are passing through, a ò ní sọnù we will not get a ò ní bojú wẹ̀yìn lost. a ò ní pa ìlànà rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa Amen. ẹ já sọ fún Ọlọ́run àlàyé The living God, Olúwa Lord, ọ̀pá ẹ̀mí mímọ́ the rod of Holy Spirit, ọ̀pá àdúrà the staff of prayer, ọ̀pá ọ̀rọ̀ rẹ the staff of má jẹ́ ó bọ́ sọnù mọ́ mi lọ́wọ́ Lord, get nínú àkókò tí mo ń là kọjá yìí passing through. nínú àkókò ìṣòro yìí These problems, ọ̀pá ọ̀rọ̀ rẹ the rod, ọ̀pá àdúrà ọ̀pá ẹ̀mí mímọ́ má jẹ́ ó bọ́ sọnù mọ́ mi lọ́wọ́ ó yá àdúrà. ní orúkọ Jésù Kristi ní agbá àdúrà. orúkọ Jésù Olúwa dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ iyebíye tí a gbọ́ láàárọ̀ yìí. Olúwa ó ṣe gba ọpẹ́ rẹ ẹnumọ́ gba ẹ̀yìn wa ọ̀rẹ́ náà wípé ká má ṣe jẹ́ kí ọ̀pá ọ̀rọ̀ rẹ kó bọ́ sọnù lọ́wọ́ wa kí ọ̀pá àdúrà rẹ má bọ́ sọnù lọ́wọ́ wa oore ọ̀fẹ́ àti agbára tí ọ̀pá yóò fi ní bọ́ sọnù lọ́wọ́ wa ní ìgbà àti àkókò tá à ń là kọjá Olúwa yọ̀ǹda fún wa Olúwa yọ̀ǹda fún wa níwọ̀n gbà tí ò bọ́ sọnù mọ́ Jóṣúà lọ́wọ́ oore ọ̀fẹ́ tí ọ̀pá yóò fi ní bọ́ sọnù mọ́ àná lọ́wọ́ Olúwa yọ̀ǹda fún wa Ọlọ́run gbọ́ àdúrà àwọn bàbá tó lò fún wa náà òróró tó lọ dá lé wọn lórí Olúwa tún agbára wọn ṣe Ọlọ́run gbọ́ àdúrà a ó máa yìn ọ́ a ó máa gbé ọ̀gá ní orúkọ àti àṣẹ Jésù Kristi Olúwa wa. Your Sunday's offerings as usual. The Lord bless you. Pastor David, come and bless our office. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti ṣiṣẹ́ láti jèrè láti ní ọkàn láti fi fún ọ nínú èyí tí ẹ fún wa Olúwa gba ọpẹ́ wa láti mú ọrẹ wa wá lórúkọ Jésù Olúwa yà á sí mímọ́ Olúwa ṣe ní ìtẹ́wọ́gbà ní àkókò COVID-19 yìí a ò ní ṣaláìní ní orúkọ Jésù Kristi Olúwa wa. Má gbàgbé pé ìwé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tí a lò lọ́wọ́ ti tán o. A sì ti ń sanwó fún ìwé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mìíràn láti bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì báyìí. So kò tètè wá ra ìwé tiẹ̀ before it's too late. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. A mú ìsìn wa tí ò ní wá sí ìpamọ́ nígbà tí a máa kọ ní orin tìjọ Apostolic ti Kristi orin ọ̀rìnlélẹ́gbẹ̀rin lé mẹ́ta in 890 in
8:9. Wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Ọ̀rẹ́ bíi Jésù kò sí láyé yìí, òun nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí, òun nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí yóò wá sílẹ̀, ṣùgbọ́n Jésù kò dé gbàgbé wa. Akọ́mọ̀nà, ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 22. Kọjú sí mi kí a sì gbà yín là gbogbo òpin ayé, torí èmi lọ́lọ́run, kò sí ẹlòmíràn. Oore ọ̀fẹ́ Jésù Olúwa yóò dáàbò rẹ̀ bò wá, yóò máa bá wa lọ, yóò sì máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, alámẹ́ta ní ìlú ọkọ̀. Hallelujah.